everybody for coming and celebrating my mommy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. The celebrants first, celebrating our 40th birthday, celebrating the christening and the birth of our child and their child, and they are also celebrating their wedding anniversary today. Happy 50th birthday, Mom. I'm thanking you for all the love you have given. Also, Damina baby, and now what Titi baby wo? You can take the woman out of Ede, you cannot take Ede out of the woman. Damina be, don't be let you come on me go fuck pe ye. Níwájú àwọn àfà kọ́ la ń pè la. Oh my God, a round of applause for her, she. Ajani Allahu Akbar. Allahu Akbar. Nísìnyí a lọ síbi opening prayer. A ṣe àdúrà bẹ̀rẹ̀ kí Ọlọ́run dákun kí ó gba àdúrà ẹni kọ̀ọ̀kan wa. Àmín. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. La ilaha illallah. Allahu Akbar. Allahu Akbar. Walillahil hamd. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون. اللهم صل على سيدنا محمد آمين وعلى سيدنا محمد آمين وعلى حال سيدنا محمد آمين وعلى أصحاب سيدنا محمد آمين وعلى أنصار سيدنا محمد آمين وعلى أزواج سيدنا محمد آمين وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أجوكو Ọlọ́run gbà fún wa. Amina. Ẹja ní amina. Amina. Kọ́lọ́n kó wọlé albarka tó wà ní suratul Fatiha. Èyí tí a fi bẹ̀rẹ̀ àti èyí tí a fi parí ẹ̀. Kọ́lọ́n kó gbà ní àdúrà fẹ́ni kọ̀ọ̀kan wa. Wala hawla wala quwwata illa billahil azim. Gẹ́gẹ́ bí mo ṣe made the promise wípé a ní gbara wa lásìkò. Mo sọ pé bí mẹ́ta là ń ṣe lé ní ọpẹ́ mẹ́ta là ń dú. Gẹ́gẹ́ fún àǹfààní àwa tí a ṣẹ̀ṣẹ̀ ń wọlé bọ̀, à ń ṣe naming ceremony, à ń ṣe 40th birthday, a tún wá ń ṣe 15 years anniversary
tọ́lọ́hún tó mú àwọn aláàjì wa àtàlájà wa papọ̀ ẹja dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run jàmáà. Allahu Akbar. àmọ́ èyí tẹ́mi ṣe lọ́wọ́ yìí naming ceremony ni láì ní gba àkókò agbo àyọkà nínú Qur'an inshallah mo bá ka àyọkà nínú Qur'an àfa tí wọ́n bá wa ka àyọkà náà ọmọ bíbí inú àwọn àmírù wa ni wọ́n fẹ́ fi eléyìí náà fi dúpẹ́ fún Ọlọ́run kọ́lọ́n kó wọlé kíkà Qur'an náà gbogbo ntí Ọlọ́run ti ṣe fún wa Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ lè ṣe amínà rárá. Amina. ẹ jẹ́ àṣẹ amínà kì í máa gbọ́ dáadáa. Amina. gbogbo ntá wa tún fẹ́ kọ́lọ́n kó wọlé gbogbo ntí àwa ń fẹ́ kọ́lọ́n kó wọlé Qur'an kọ́lọ́n dákun kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. نسمعي أستاذ محمد تيجاني الشيخ محمد تيجاني فليتفضل مشكورا. ونكما بك القرآن تواري أكبر أفا أوني أكبر كوجوسي موباي بسم الله. السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. Ismi Muhammad Tijani, and today I will be reciting the Quran. Bismillah. Bismillahirrahmanirrahim. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. وهو الله الخالق البارئ المصور. له الأسماء الحسنى. يسبح له ما في السماوات وما في الأرض. وهو العزيز الحكيم. صدق الله العظيم. الله أكبر. الله أكبر. كبر الله. الله أكبر. اللهم بارك لك يا محمد. أواجه يسي دادا أجا يسي كويس كي أكا قرآن. القرآن رولوا إيتو فران شاس محمد ìwé òfin tó fi ṣètò ayé gbogbo wa ẹ jẹ́ ká gbẹ̀lé káyé wa ó lè dùn ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dára. Al-Qur'anu ọ̀rọ̀ Olúwa èyí tó fi ránṣẹ́ sí Muhammadu ìwé òfin tó fi ṣètò ayé gbogbo wa ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa ó lè dùn ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dára. Allah ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa ó lè dùn. ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dára. Allahumma irhamna bil Qur'an. Amin. واجعله لنا نورا. Amin. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Thank you very much. We appreciate you a lot, Ustaz Muhammad. Inshallah, the next program on the agenda is seeking for protection
for the new baby. Nísìnyí báyìí èyí tá a ṣe ní ráńpẹ́ òun ni kí wọ́n bá ṣe àdúrà fún ọmọ wa tí ì ní lẹ́yìn tèmi àti ẹ ti morúkọ ẹ̀ àmọ́ nísìnyí á tún jẹ́ kí orúkọ yẹn kó tún ṣe kí ni kó tún lọ dáadáa kọ́lọ́n kó wọlé pé ní oṣù yìí náà lọ́lọ́run ní kí ẹni tí ọmọ wa tèmi bá ń jẹ́ orúkọ nínú oṣù yìí ni wọ́n bí. Allah. Àlùbáríkà náà wá tán láti gbà yẹn kò tí ì tán dì sìn. Allah. Tí ó tù wọ́n fi tán táyé ò bá jáyé mọ́. Ọlọ́run dákun àlùbáríkà náà mọ̀ sábà fọmọ wa tì ní. Ẹ dákun já ṣe àmínà. Àmín. Wala hawla wala quwwata illa billahil aliyyil azim. láì ní fa àkókò gùn. A pe àwọn stars wa Sheikh Yusuf Al-Agboye kí wọ́n bá ṣe ìṣọ́ fún ọmọ wa. Kọ́lọ́run dákun kó bá fi ìṣọ́ tó pọ̀ ọlọ́run bá fi ìṣọ́. Ní ṣókí bí ọbẹ̀ oge bismillah. Sheikh Ustaz Saeed Al-Kanadawi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما تؤكي يولون إكاتي يقوم أبا نبوة محمد صلى الله عليه وسلم. أبا وامير wọ́n nítorí àsìkò abayin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ajisati tọ́ abayin dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọ̀nà ọpẹ́ yín ó pọ̀. Allah. Kò ṣeé kàfẹ́ yín náà. Allah. Ọlọ́run ní tẹ́ ẹ bá lè fẹ́ máa ka ohun tọ́lọ́run ti ṣe fún yín ẹ̀ lè kà á tán. Allah. Wa in ta'uddu ni'matallahi la La tuhsuha. tuhsuha. Kò ṣeé kà tán bíbẹ tẹ́ ń bẹ àlàáfíà ara gbogbo tẹ́ béèrè tọ́lọ́run fún yín èyí tẹ́ béèrè tọ́lọ́run fún yín àwọn kan béèrè bẹ́ẹ̀ Ọlọ́run ò fún wọn. So ìdẹ̀ra Ọlọ́run tọ́lọ́run ṣe fún yín la tuhsuha kò ṣeé kà tán kò ṣeé sọ tán. Ọlọ́run tó wá fi èní tó fi pọ́n yín lé ẹ wá kó gbogbo ẹ̀ pọ̀ sí ojú kan pé ẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run pé ìgbéyàwó yìí pé 15 years lónìí ẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run pọ́lọ́run fún yín lọ́mọ àlùbáríkà ẹ̀ tún wá ń ṣe pé ẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run pé ọjọ́ orí ìyàwó wọ 40 years. Allahu akbar. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún yín. Allah. Ìgbéyàwó míì kò ju bí ọdún 2 lọ èmi ò ju ọdún 5 lọ èmi ò tẹ̀ tó yìí rárá Ọlọ́run ṣe gbogbo ẹ̀ fún yín alhamdulillah. Torí ipò tọ́lọ́run gbé yín sí ipò tó ga ni Ọlọ́run wá ṣàyín lẹ́ṣà ó fún yín ní gbogbo ẹ̀ ẹ wá ní abayín dúpẹ́ lẹ́nìí. Àwọn fóun tíra kan ní jawdatul kalam bil ikhtisar adùn ọ̀rọ̀ náà ni kí ọ ṣe ní ṣókí torí kò sásìkò mọ́ ẹ̀yin sásì wá bá ṣe nǹkan onímọ̀ ní ẹ̀yin ṣe jahilun kọ́lọ́n dákun ọjọ́ ìní kọ́lọ́n kò fi ṣe àlékún oore fún yín. Amina. Ọ̀dọ̀ yín náà láti wá gbé torí ẹni tá a wá kò ń ṣòde wá sí àbíṣẹ́ wá kìb tọ́ àwa bá yín dúpẹ́ ni oníwàásí ni wọ́n tẹ́lẹ̀ as-sadaqatun taruddu al-bala wa tutawwilu al-umra kọ́lọ́n dákun kó wọlé gbogbo ń tẹ́ ti ṣe ní sadaqat kọ́lọ́n dákun jẹ́ ìtẹ́wọ́gbà albarka nabuwa Muhammad sallallahu alayhi wa sallam. bàbá wa Amir tọ́ ọ̀pẹ ìyá ṣe ká gbà lọ́wọ́ ìyá wa bí majanan ṣe Allah akbar èmi wò bó ká má dààmú ká gbà lọ́wọ́ wọn Allah akbar Allah akbar tọ́ ọlọ́wọ́ gbà ní ìbàdà albarka nabi wájú ọlọ́run sallallahu alayhi wa sallam. ṣe é rí i pé àti ìmọ̀ béèrè tó fi ń filẹ̀ Allah. torí pé àwọn náà mọ rírì ọpẹ́ Allah ọlọ́pẹ́lẹ́ Allah akbar Allah akbar ọlọ́wọ́ gbà ní ìbàdà ọlọ́wọ́ gbà ní ìbàdà bàbá tọ́ ẹ wá dákun torí ọlọ́run ẹ máa ń bá àwọn èèyàn ṣe púpọ̀ inú tánàbí kọ́ wa nu kódà wọ́n sọ fún wa pé
inú ìwọ̀ tí ọmọ ìyá wa tó ní lọ́wọ́ wa ó pọ̀ rọ́dù salam ètìbá ilé ó pọ̀ bẹ́ẹ̀ sábọ̀n àbí mélòó nínú ẹ̀ náà ni kí wọ́n péyàn síbi òde ìjábàtú dáwà kéèyàn dá wọn lóhùn inú súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. mo fẹ́ kẹ́ bá mi pé èèyàn bíi mẹ́wàá kan tó lè wá sọ́pọ́tì lórí owó ọpẹ́ yìí kó tó di pé a fi nǹkan lé àwọn tó bá yẹ pé torí yín ni wọ́n ti wá tó sì jẹ́ pé àwọn náà nífẹ̀ẹ́ yín bó fẹ́ yẹ kẹ́ bá wa pè wọ́n torí àsìkò kò sásìkò mọ́ bàbá torí Ọlọ́run ká bẹ̀rẹ̀ láti bí Allah pẹ̀lú yọ̀ǹda àwọn ẹ̀yà balagba àti máa ní tó bá Allah Ọlọ́run gbà ní ìbádà Ọlọ́run gbà ní ìbádà albarka nabu wa Muhammad sallallahu alayhi wa sallam. albarka wa ẹnire albarka wa fa àwọn alájí wa Sharif Ọlọ́run gbà ní ìbádà láti àwọn alájí wa Muhammad Raji láti ẹnjìníà Allah Ọlọ́run gbà ní ìbádà albarka nabu wa Muhammad albarka wa ẹnire Ọlọ́run mọ́ ṣe ìjókòó tèní wọ́n ṣe ní ìjókòó òpin fún yín ID bó ní ID wà bàbá ṣé mo rò pé jọmọ wà àbí bàbá ẹ má bá pè wọ́n Allah Akbar ID Haji Hasan kọ mọ bọ́gà jẹ́ alájà àtàlájà mọ́ bọ́gà jẹ́. Tọ́ owó ọpẹ́ là ń gba ID owó ọpẹ́ imam baba Amir baba Fatia Allah Akbar Ọlọ́run ò ní fi yín pamọ́ Ọlọ́run ò ní gbé yín pamọ́ owó ọpẹ́ rèé owó ọpẹ́ Allah Akbar ẹ̀yin jọmọ́ wa owó ọpẹ́ wa gba imam albarka nabi wájú Ọlọ́run tọ́ alájà wa Madina alam bikum ẹ máa wọlé ẹ máa ra àwọn stars wa. Alhaja wa Madina. Àwọn alhaji wa. Àwọn alhaji wa. Abdul Fattah. Ẹ ṣeun gan. Ọlọ́run ní dínà mọ́ yín. Àbáríkà náà bí wájú Ọlọ́run. Yóò mọ Fattah fún yín. Àwọn alhaja wa Ọlọ́run gbà á. Àwọn Mrs. Rọ́jí rẹ̀. Àwọn náà débẹ̀. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Gbogbo ń tá a ná síbi ọpẹ́. Ọlọ́run. Kò séyìí tó gbé mẹ́ rárá. Allahu Akbar. Ọlọ́run yóò túbọ̀ ṣàlékún oore wa. ID náà ti débẹ̀ Ọlọ́run gbà ní ìbádà albarka nabu wa Muhammad tọ́ a wá ṣe suratul Fatiha kọ́lọ̀n wọlé kó bá nẹ́bí lu Madina ó sì bá nẹ́bí nílùú Mọ́kà kọ́lọ̀n wá wọlé pé tí ẹrú bá ń dúpẹ́ oore Ọlọ́run ló ń wọ́n mọ̀ ṣàlékún àlékún oore Ọlọ́run mọ́ṣá bá ṣe fún yín Ọlọ́run àlékún gbàdúrà mọ́ṣá bá yànjẹ́ fún yín wọ́n fẹ́ lè ṣòpin fún yín o gbogbo àwọn ọmọ tọ́lọ́run ti fún yín ṣe wọ́n lọ́mọ alibarika ṣe wọ́n lọ́mọ dùnú wọ́n jẹ́ mọ̀sáré wọn alibarika alukur'anul karim àwọn ẹ̀yà wa náà bá a ṣe wọn kú lórí dáadáa wọ́n ṣì wọ́n lọ́nà Ọlọ́run aláfíà ara okun ara mọ́ṣá bá a yànjẹ́ fún yín bẹ́ẹ̀ akẹ́ bisimilahi rahman rahim al-Fatiha. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين كن فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ó pa àwọn tí wọ́n ń bẹ ní àìtẹ́bù torí pé irun mú lówó kò ṣeé mú ẹlòmíì ò lè mú $1 yóò wò pé $1 ní Canada yìí Ọlọ́run tó wá ṣe ń rọrùn fún yín tẹ́ mú Ọlọ́run ló sọ fún Ànábì pé khuz min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim inna salataka sakanun lahum ebe tẹ́ ẹ ti mú Ọlọ́run bá di padà fún yín bá a fàlùbáríkà bá a fi lékún ẹ̀ fún yín ebe tẹ́ ẹ ti mú àlékún ọ̀ṣàbà ṣe fún yín Ọlọ́run alibarika nabu wa Muhammad gbogbo àwọn tí wọ́n wá fi ìjókòó náà tó fi pọ́n àwọn amíru wálé Ọlọ́run ọ̀ṣàbà pọ́n yín lé Ọlọ́run. amiina. ẹni tó wá látọ̀nà jíjìn ìṣọ́lá àbú Ọlọ́run ọ̀ṣàbà fi dá wọn padà. àwọn tí wọ́n ń bẹ nítòsí náà ìṣọ́lá àbú Ọlọ́run ọ̀ṣàjọ́ wọn bẹ lórí ẹnì kọ̀ọ̀kan. amiina. alibarika nabu wa Muhammad. sallallahu alayhi wa sallam. àwa ṣe ayata kùrìsì kan fún wọn
kọ́lọ́n dákun kó bá fi ṣe àdápadà dáadáa fẹ́ni kọ̀ọ̀kan. Àmín. bisimilahi rahman rahim allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ard ma dha alladhi yashfa'u indahu illa bi'iznihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa biman sha'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آمين. تكبير الله أكبر. جزاكم الله خير الوفا. Ọlọ́run mọ́ṣá bá a san yín lẹ́san tó pọ̀. Ṣẹ́ẹ̀rì wọ́n ṣe ní ṣókí ní ọbẹ̀ oge wọ́n mú ní bàbá wọ́n lè ṣe tí a gbádùn ẹ̀ Ọlọ́run mọ́ṣá bá a san yín lẹ́san tó pọ̀. Ní báyìí kó tó bí pé a lọ síbi ìgbórúkọ ọmọ wa ti èní bó tẹ̀ já sí pé a ti gbọ́ tẹ́lẹ̀ ẹ rí i pé nígbà tí wọ́n ń bá a dúpẹ́ lọ́wọ́ àwọn nínú àwọn àgbàlagbà nínú ìsúnmọ́ Ọlọ́run tó jẹ́ àwọn tí àná ń wò láríkọ́ṣe dáadáa àwọn Sheikh wa Abdul Qudus wọ́n wọlé wá bá wa a sì fẹ́ jàǹfà ní wọn bó tilẹ̀ wò kó mọ so wọ́n bá wa ṣe ṣítí wọ́n bá wa sọ̀rọ̀ ṣítí bó tilẹ̀ wò kó mọ níwọ̀n bá because bẹ́ẹ̀ ṣe wọ́n wá yìí tó bá pè é lọ́dọ̀ àwọn oníke tó bá pè é ní alhadib ìtumọ̀ ẹ̀ ni pé someone that is culturally trained tó bá dẹ̀ pé someone is culturally trained ó mì ní pé ẹnìyẹn ó mọ bó ṣe máa manage time ẹ̀ láti lè fi báyàn sọ̀rọ̀ ẹni tó dẹ̀ bá sọ̀rọ̀ yẹn náà yóò gbọ́rọ̀ yẹn lé láàrin ìṣẹ́jú tó máa ń báyàn sọ̀rọ̀ so ọkàn mi balẹ̀ pé tíyẹn bá gbé tó fún wọn wọ́n ṣe bí wọ́n ṣe fẹ́ láì ní ba àsìkò jẹ́ kọ́lọ̀ ń dákun kó jẹ́ àárín wọn pẹ́ àsìkò ní ò sí àbá kí jù báyìí lọ ayakumullah ọlọ́run mọ́ṣá jẹ́ àárín yín pẹ́ wala hawla wala quwwata illa billah tahiyatan minni ilaykum. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين اللهم صل على الألف وعلى بائه وتائه وثائه صلاة تفتح لنا أبواب الخير والسداد والتوفيق والبركة والتيسير وتغلق عنا أبواب المعن والفتن والتعسير برحمتك يا أرحم الراحمين. أسكت الله أنا كنت بقواتي أبان جون لو أبتاجا لجوجا سكوا الحمد لله. الحمد لله. بويا ميني ميوبو ẹ̀dá kún gbogbo àwa tí a ti torí ìdùnnú wá ẹja sọ pé alhamdulillah. alhamdulillah. fún orí ara wa náà ẹja sọ pé alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. a kí Ọlọ́run a kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. a kí gbogbo àwọn àgbàlagbà Ọlọ́run dákun bá ṣàlékún dáadáa fún wa. àmín. a wá kí àwọn bàbá wa àti àwọn ìyá wa pàápàá jùlọ àwọn ìyá wa ọlọ́jọ́ tèní tí àwọn àmírù wa jẹ́ assistance fún àwọn màmá Ọlọ́run tí ó ti gbé yín kalẹ̀ báyìí má tún yín rọ̀bá mi o. àmín. ọba tí ó ti gbé yín kalẹ̀ báyìí má dà lámàrin yín rú ìkọ́ máa ṣe tọ́lọ́run bá ti fi kọ́ yín máa ṣe ọ̀nà máa jẹ́ kó dojúrú. àmín. kí ni ta ti torí ẹ̀ jókòó àkọ́kọ́ Ọlọ́run bá bùn wá ní ọmọ àlùbáríkà ẹ̀kejì Ọlọ́run kádàrá kí àwọn ìyá wa kí wọ́n lékún láyé lóore àti lọ́jọ́ orí. Allah. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni celebration of love ìpè ní a ti ń bẹ̀rẹ̀ ìfẹ́ bọ̀ nísìnyí ó ti tó 15 years. Allahu Akbar. tá a ti jọ ń ṣe ìdùnnú tá a ti jọ ń ṣe ìbànújẹ́ torí pé ọ̀gá mi ni Amir àwọn bàbá ò lè sọ fún wa pé gbogbo 15 years yẹn ẹ̀rín làwọn fi rín. Allah. tó ń túmọ̀ sí wípé ní ìjọ ẹ̀rín ìjọ ìbànújẹ́ ẹjọ́ wà nú ẹ̀ together. Allah. ẹ wá jọ ń ṣe ẹjọ́ ń pa ẹjọ́ ń kún ọ̀nà wa bring result yín sáyé. Allah. bó bá rí bá mi result tọ́nà ó bring sáyé náà nù. Allah. akramakillah mo kí yín mà ẹ kú akin nínú táwọn èèyàn máa ń sábà rójú ni pé àwọn máa fà àmọ́ ìjọ máa fà ara yín wallahi bẹ́yìn ṣe ló tún yàtọ̀ ẹjọ́ máa fà ẹni ẹ̀kọ́ ẹni ìbálòpọ̀ ìbáṣepọ̀ bẹ́ẹ̀ ṣe lè handle àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe lè manage àwọn èèyàn ẹ tún wá ṣàṣeyọrí lára ọkọ
Allahu akbar. ẹ dákun ẹ bá ń gbọ́ lọ́run tóbi fún wa. Allahu akbar. èyí tí mo sọ yìí laysa min nahiyatil mujamala. tẹ́yìn bá ń ronú pé kóun ṣàṣeyọrí lórí ọmọ yóò kọ́kọ́ rò pé ṣé mo ti ṣe lórí ọkọ náà àbí mo ti ṣe lórí ìyàwó. ẹ kún Amiru lọ́wọ́ púpọ̀ lórí vision wọn láyé. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó yẹ ká mọ̀ yí pé ní ayé ò ní dùn fẹ́nìkan tí ò bá níyàwó rẹ̀. ẹ̀yin wá jẹ́ ìyàwó rẹ̀ fáwọn bàbá. ẹ jẹ́ ìyàwó rẹ̀ fún wọn. ẹ tún wá jẹ́ ìyá rẹ̀ fáwọn ọmọ tẹ́ bí ẹ tún wá jọmọ rẹ̀ fáwọn àgbàlagbà. Wallahi bẹ́ẹ̀ bá dájọ́ kónú lé lẹ́yìn tẹ̀sùbá alhamdulilayi tẹ́ ẹ máa ṣeun. ẹ tún máa sùjúdù ẹ tún máa sàjádà yí pé Ọlọ́run mọ̀ dúpẹ́ o. ò dọ̀rọ̀ mi rú. nítorí pé èèyàn jọ máa fọ́ òní kéèyàn máa rìn. ọba tó wá ní kẹ́ máa rìn Ọlọ́run dákun ọ̀rọ̀ yín mọ̀jọ́ dàrú láyé o. fún ti birthday yín mo wá ní àní àrùn lí Aminatina wa farahan. فسرت اليوم 40 عاما 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 أمينتنا وفرحا أنيها في أمينتنا وفرحا فسرت اليوم 40 عاما فسرت اليوم 40 عاما ọjọ́ tí wọ́n bí ìrandọ̀pù náà nù nìmà ẹ ń lò bọ̀ ẹ lò 10 years láyé ẹ lò 20 ẹ lò 30 ẹ wá débi wípé ayé ò tún lékún mọ́ yóò máa dínkù láti sin lọ. Allahu akbar. àlékún ò bára mọ́ achievement nìkan làlékún ò bá. Allahu ẹ lè máa kọ́lé sí ẹ lè máa ra mọ́tò sí àmọ́ nínú bọ́dì gbogbo ẹni bá ti pé 40 years láyé ìjọ náà ni ó máa dínkù. Allahu akbar. níjọ náà làwọ̀ máa dágbére fáyé yóò máa ya kúrò níbi ara ẹran díẹ̀díẹ̀. Allahu akbar. níjọ́ náà ojú ó máa lẹ oríkèéríkèé ara ó máa lẹ ìwọ̀n túmọ̀ sí pé 40 tẹ pé nì èyí tó kù tẹ́ lò láyé fi ṣiṣẹ́ àlìkíyàmọ̀. Allahu akbar. èèyàn ti lo láhùn bẹ̀ èèyàn ti lo láyìnbù bẹ̀ èèyàn ti lo tún wọ́n tàfà kúrùn bẹ́yìn náà kún bẹ̀ èyí tó wá kù náà làlìkíyàmọ̀ pé kí láà ṣe lóyìí tó kù láyé tí ń lò yìí mo fẹ́ fi sin Ọlọ́run. Allahu akbar. ẹ ti dé stage bẹ́ẹ̀ báyìí nísìn Ọlọ́run dákun mọ́ gbà yín má Amiru lọ́wọ́ lójijì. Àmín. Ẹ bá wọn ṣàmì o. má wàá gba Amiru náà lọ́wọ́ yín lójijì. Àmín. Amiru lè rẹ́ ni rọ́pò yín báyìí. tí wọ́n ti rí látàná kì í ṣe ni wá ní tún rí. ẹ fọkàn balẹ̀ kò sọ̀rọ̀ ńbẹ́ ajé àga kápá rẹ̀ Ọlọ́run dákun bá aṣàlékún oore yín ọlá títóbi Ọlọ́run. Sallallahu sallam. ọlá la ilaha illallah. Àmín. wọ́n ní kò sí mọ́sínà ní jẹ́bẹ́. Tọ́. kọ́ mo wí o. èmi kọ́ mo ẹnu mi kọ́ lẹ ti gbọ́ Amir. àmọ́ bàbá Amiru ní wàá fi ṣe rọ́bà náà ẹ try fún wa gan wọ́n sì kún mi lójú ní ìta lọ ní Saskatchewan ní ọjọ́ náà. Wọn ò gbọ́ yín dáadáa sà yá kí ẹ lo eléyìí. wọ́n jẹ́ ẹ̀dá tí Ọlọ́run bá dá dáadáa wọ́n kún mi lójú púpọ̀ kódà àwọn ọmọ ẹni tí ń ṣe nǹkan wọ́n sì wá. èmi ò wá mọ̀ pé yìí ń dárúkọ ẹni yẹn mo kàn léyìn àmì nǹkan mo wá rántí pé mo léyìn àmì nǹkan fẹ́ ṣe ìyàwó wàláhì ẹ kọlà dáadáa sí mi lẹ́mìí púpọ̀ gbogbo jọ́táyé bá ń jáyé ẹ̀ ní dẹni yẹ̀yẹ́. Àmín o. ẹ wá ṣeun ẹ ṣe pọ̀ fún tẹ́ ń ṣe fún àlùmọ́ àná Muhammad. Sallallahu alayhi wa sallam. gbogbo àwọn àfáà wa àgbààgbà tí wọ́n rọ kiri káyín Astaghfirullah. àwọn ọ̀gá mi ni wọ́n. ọmọ kéwú lè mi o. ẹ wá mọ̀yàn manage púpọ̀ ọ̀rọ̀ yín ò ní dàrú. Àmín. Amiru wa lẹ jẹ́ olórí wa lẹ jẹ́ ẹ̀ ní dẹni ẹ̀yìn. Àmín. ọlá ti tóbi Ọlọ́run wọlé àdùnnú tí máa ń wà lọ́kàn mi ti bá ń rí yín tẹ́lẹ̀ kò kí ń sábà rọrùn kéèyàn máa yàn kó sì sáré gbà fún yàn. Wallahi. àmọ́ ó rọrùn fún wa láti mọ̀ yín láti gbà fún yín. Allahu akbar. àìfàìmọ̀ yín láìfà ìgbà. Wallahi. Ọlọ́run dákun ọ̀rọ̀ yín ti ń tó má jẹ́ kó dàrú o. Àmín. kìbìlátàyìn ọ̀nà níjó bàjẹ́. Àmín. subahana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala mursalin alhamdulillahi rabbil alamin. ẹ tóbi o. Allahu akbar. àwọn èèyàn ti ń jẹun
ẹgbọ́n lọ́hún tóbi. Allahu Akbar. Ó tó bẹ́ẹ̀ lóòótọ́ ká jẹun. Oúnjẹ pọ̀ ju ká má jẹ lọ. Jíjẹ náà ló gbé wá fún inshallah. Last program náà lélẹ́yìí kí akéwútúbà kí asorúkọ ọmọ kí àwọn àmírù wa àti àwọn alájà wa wọ́n dìde wọ́n mì sọ́tún. Ẹ rí i pé ẹ ti máa gbá ìlú lẹ́gbẹ̀ẹ́ kan àbí? Inshallah. So tàlẹ́yìn yẹn bẹ́ẹ̀ á gbé máàkì fáwọn akọrin wa wọ́n mọ̀ dára wọn ní ara yá lọ. Wala hawla wala quwwata illa billahil azim. Naam. Nísìnyí kò ní nìkan tó máa jẹ́ pẹ́ mọ́ àwọn àmírù ti yanjú gbogbo ẹ̀. Tẹ́símíyà abẹ́ gbọ́ orúkọ ọmọ jáde orúkọ ọmọ wa tì ní. Bàbá àmírù ṣe ká máa kà á lọ bẹ́ẹ̀. Bi'iznikum tọ̀ bi'iznikum ya sheikh tọ̀ ọ́nà àmọ́ àbọ̀ lọ. So agbórúkọ ọmọ jáde báyìí kọ́lọ́hún kó wọlé pé níjọ́ kan náà báyìí náà ni wọ́n kó àná Muhammad jáde tí Ọlọ́run sì fa àlùbáríkà sí orúkọ rẹ̀. Ó wá ní àlùbáríkà káàkiri gbogbo àgbáláyé hátà tánàbí fi kú orúkọ yìí tí exist. Kọ́lọ́hún kó wọlé àlùbáríkà tọ́lọ́hún tó fún àná Muhammad ọmọ wa tẹ̀ níyìn náà Ọlọ́run dákun mọ́ṣá jogún ẹ̀ fún. Ẹ ṣe amínà. Amínà. Ẹ jọ àwa tí abalanfani tá a ti jẹun ẹ jẹ́ máa ṣe amínà sí kútúbà yìí torí kò sí àsìkò. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi alladhi khalaqal insana min tin. Àmín. Waja'ala naslahu min sulalatin min ma'in mahin. Àmín. Wa qaddarahu fi qararin makin. Àmín. Ila qadarin ma'lum. Wa sawwa'u wa 'addalahu في أي صورة ما شاء ركبه. آمين. فتبارك الله أحسن الخالقين. آمين. نحمده سبحانه وتعالى يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء ذكورا أو يزوجهم ذكرانا وإناثا ونصلي ونسلم على رسوله الكريم الكاهل يؤك عن المولود يوم سابعه ويحلق ويسمى. وقد اجتمعنا اليوم على عقيقة هذا المولود وعلى تسميته على دين الله وعلى سنة رسول الله صلى الله عليه وسلم. سميناه أحمد. الله طعم بافنه. الله أكبر. الله أكبر. إيه أنا محمد مفيد بجارة تله أما توري أسكوني أفاك هو النبي تتي Oni salamu alayka ya misiki wa TV. Salamu alayka Ahmadu ya Habibi. Salamu alayka ya misiki wa TV. Salamu alayka ya misiki. Ajangbe. Oya salamu alayka. Oya. Salamu alayka ya miziki wa tibi. Salamu alayka Ahmadu ya Habibi. Salamu alayka ya misiki Gbogbo àwọn tí a bẹ yẹ wọ sí ẹja máa dìde. Ẹ wá ní owó ọmọ. Salamu alayka. Salamu alayka ya misiki wa tibi. Salamu alayka. Ahmadu ya Habibi. Salamu alayka ya misiki wa tibi. Salamu alayka. Salamu alayka ya Zainali Anbiyahi. Salamu alayka. Oya. Salamu alayka ya Azikiyahi. Salamu alayka. Salamu alayka ya Fakharal Awliyahi. Salamu alayka. Oya. Salamu alayka ya Misiki wa Tibi. Salamu alayka. Oya Amadu ya Habibi. eh. Salamu alayka ya Amudi
Misiki wa tibi. Salamu alaikum. Oya, salamu alayka ya Zainali Anbiyahi. Salam. Ya Mubal Irfani. Salamu alaikum. Salamu alayka min Rabbi Samahi. Salamu alaikum. Salamu alayka. Oya, salamu alayka bila. Salamu alayka dahima bila kidahi. Salamu alaikum. Amadu ya Habibi. Salamu Alayka ya Misiki wa tibi. Salamu alaykum. Salamu alayka. Àwa fi sí Yorùbá. Congratulations adúpẹ́. Congratulations adúpẹ́. Congratulations adúpẹ́. Fòrè Ọlọ́run tó wọlé wá. Congratulations. Adúpẹ́. Congratulations. Adúpẹ́. Fòrè Ọlọ́run tó wọlé wá. Salamu alaykum. Adúpẹ́. Fòrè Ọlọ́run. Congratulations adúpẹ́. Congratulations adúpẹ́. Fòrè Ọlọ́run tó wọlé wá. Fòrè Ọlọ́run tó wọlé wá. Congratulations adúpẹ́. Congratulations Oya, adúpẹ́. oya. Orí àléwá. Congratulations adúpẹ́. Congratulations adúpẹ́. Fòrè Ọlọ́run tó wọlé wá. Fòrè Ọlọ́run tó wọlé wá. Congratulations adúpẹ́. Congratulations adúpẹ́. Orí Ọlọ́run tó wọlé wá. Ṣùkúrẹ́ líláyì adúpẹ́. Àmúdá líláyì adúpẹ́. Ṣùkúrẹ́ líláyì adúpẹ́. Àmúdá líláyì adúpẹ́. Fọ̀rọ̀ wa tó ṣe rẹ̀gì ọpẹ́. Fọ̀rọ̀ wa tó ṣe rẹ̀gì ọpẹ́. Alhaja Aminat wa àkú oríire ọjọ́ òní ẹ̀mí àṣọpọ̀ ọdún láyé. Congratulations. Adúpẹ́. Eh. Congratulations adúpẹ́. Orí Ọlọ́run tó wọlé wá. Congratulations adúpẹ́. Congratulations adúpẹ́. Fòrè Ọlọ́run tó wọlé wá. Fòrè Ọlọ́run tó wọlé wá. Congratulations adúpẹ́. Eh. Congratulations adúpẹ́. Fòrè Orí Ọlọ́run tó wọlé wá. Alhaji wa Muritadọ. Alhaji wa Muritadọ. Ọláwálé Tìjání wá. Ọláwálé Tìjání wá. Ẹ jíjó ẹ dúpẹ́ f'Olúwa tó ṣe yí fún wa láyé tiwa. Ọlọ́run jẹ́ ṣọ̀tọ̀dún láyé. Congratulations adúpẹ́. Eh. Congratulations adúpẹ́. Orí Ọlọ́run tó wọlé wá. Fòrè Ọlọ́run tó wọlé wá. Orí Ọlọ́run tó wọlé wá. Fòrè Ọlọ́run tó wọlé wá. Orí Ọlọ́run tó wọlé wá. Bàbá Zainabu bàbá Aisha. Fòrè Ọlọ́run. Ọlọ́run tó wọlé wá. Bàbá Mariama bàbá Muhammadu. Ọlọ́run tó wọlé. Bàbá Aminat Tijani. Orí Ọlọ́run tó wọlé wá. Ó yá ẹ fi ijó sílẹ̀ ẹja dúpẹ́. Ẹ fi ijó rinlẹ̀ ẹja dúpẹ́. Ẹ̀yin ó tilẹ̀. Ẹja dúpẹ́ ẹ fi ijó rinlẹ̀. Ẹja dúpẹ́. Ó yá ẹ fi ijó rinlẹ̀ ẹja dúpẹ́. Ẹ fi ijó rinlẹ̀ ẹja dúpẹ́. Ẹ fi ijó rinlẹ̀ ẹja dúpẹ́. Ẹ
fi jórinlẹ̀ ẹ̀jẹ̀ àdúpẹ́. aláàjì wa ìjó yín dà alájà wa ìjó yín dà ẹ fi jó rinlẹ̀ ẹ̀jẹ̀ àdúpẹ́. ẹ̀jẹ̀ àdúpẹ́. ẹ fi jórinlẹ̀ ẹ̀jẹ̀ àdúpẹ́. ẹ fi jó rinlẹ̀ ẹ̀jẹ̀ àdúpẹ́. ẹ fi jó rinlẹ̀ ẹ̀jẹ̀ àdúpẹ́. ẹ fi jórinlẹ̀ ẹ̀jẹ̀ àdúpẹ́. ẹ fi jórinlẹ̀ ẹ̀jẹ̀ àdúpẹ́. alájà mi ìjó yín dà alájà wa ìjó yín dà ẹ fi jó rinlẹ̀ ẹ̀jẹ̀ àdúpẹ́. ẹ fi jórinlẹ̀ ẹ̀jẹ̀ àdúpẹ́. ẹ fi jórinlẹ̀ ẹ̀yà Mustapha Sayyidi. Mustapha Sayyidi. ẹ̀yà Mustapha Sayyidi. Ya Madu, Ya Mustapha Sayyidi. Ya Mustapha Sayyidi. Anabi Muhammadu. Ya Mustapha Sayyidi. Kaji Baligu. Sakola ini. Ya nine five ẹ jọ̀ọ́ ẹ jẹ́ amúfú bó tó wa ṣé àwọn social guest wọn náà dé Allahu Akbar you are highly welcome sir ó dàbọ̀ ìwà lọ́wọ́ mi mashallah mi ìrántí pépà mọ́ o kàn dé so gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé nínú àwọn special guest of honour wa ni wọ́n wà àwọn alájí wa láti Amẹ́ríkà àwọn alájí wa Idris Alimsan abi mashallah you are highly welcome sir ayẹyẹ rẹ̀ ń bì àwọn alájí wa Qasim náà alájí wa Mustapha Muhammad Al-Hawal alájí wa Qasim ẹ káàbọ̀ Lawal ẹ káàbọ̀ sir ọlọ́run jẹ́ àríwá pẹ́ wàlà haúlà wàlà kúwàtà ìlà ẹ jẹ́ àtẹ́wọ́ àdúrà àwọn ti parí ètò wa báyìí ẹ jẹ́ àtẹ́wọ́ àdúrà káwọn afábàlẹ̀ jíjó a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ẹ jẹ́ àtẹ́wọ́ àdúrà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillah 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 rabbil alamin allahumma بارك له جعله له مباركا أيسما كان وجعله برا لوالديه آمين وبارك في ثدي أمه
وارضك يا أبي وطول أمره وأمرنا جميعا وسائر المسلمين الحاضرين والقائمين. سلام الله عليه يوم ولد، سلام الله عليه يوم سمي، سلام الله عليه ما دام حيا، سلام الله علينا وعلى عباد الله الصالحين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على رسول الكريم صلى الله عليه وسلم. It's just 2 minutes. It's just 2 minutes, please. Please, let's clear the aisle. Let's clear the aisle, please. Please, let's clear the aisle so they can dance in. Please. To me, you mean everything. My woman, my everything. My woman, I go for you anything. My woman, my everything. My woman, I go for give you anything. My woman, oh, my everything. My woman, oh, my everything. Say me girl finer, more than Diana, other girls China, Oluwa designer, me love a liner. No man can find her, she love me for me, no one reminder. Say you love, give me joy. I'm so proud to be your baby boy. Yeah. You're such an amazing toy. Me promise you, girl, you're gonna enjoy. You got the key to me that no one can steal. No one can steal. You top the girl, and none of them cannot deal. They cannot deal. I never start to suffer. If I follow politician, you go hear 'em for paper. You go call 'em prostitution. Who no like enjoyment? If money day for pocket. National budget, we go blow like trumpet. Koroba, 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 koro. Oya carry on. Koroba, koro, koro, koroba, koroba, koro. Oya carry on. Koroba, 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 koro. Oya carry on. Koro, koro, koroba, koroba, koroba. Oya everybody carry on something. He say, darling, I'm watching you. Small thing you don't know. You come, they shout only. The money you know what for. I commando. You carry overload, yawade, ikoro, show wale, go wale, koroba, 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 oya carry on, koroba, 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 oya carry on, koroba, 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 oya carry on, koroba, 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 oya carry
Aminat ló ní kí sọ wípé má gbọ́ bẹ́rù bá mọ̀ dúró ní adúpẹ́. Yèyé oge bẹ́rù bá mọ̀ dúró ní adúpẹ́. Àyànfẹ́ mi o bẹ́rù bá mọ̀ dúró ní adúpẹ́. Àyànfẹ́ mi fẹ́ bẹ́rù bá mọ̀ dúró ní adúpẹ́. Bàbá ò ṣe. Àyànfẹ́ mi fẹ́ mú ó kó bẹ́ẹ̀ni lọ́wọ́ lọ́wọ́ ó kó dọ́là. Ṣóòdẹ̀ give ẹ ṣóòdẹ̀ give ẹ ṣóòdẹ̀. Yèyé oge yó. Bàbá ò ṣe. Bẹ́rù bá mọ̀ dúró ní adúpẹ́. Yèyé oge ló ti ra mi sọ́pà rẹ̀. Dòdòdò rẹ̀ mi. Aminat mọ́ mi níbí, òwe kẹ́lẹ́ wọ̀ tiwa o. Aya Tijani, yé Aya Tijani, ẹ pariwo. Aya Tijani, Aminat. Aya Tijani, yèyé oge. Aya Tijani, yèyé oge. Aya Tijani, Aya Fẹ́mi. Aya Tijani, Aya Lole. Aya Tijani, yèyé oge. Aya Tijani, Aya Fẹ́mi Fẹ́mi. Aya Tijani, Aya oge. Aya Tijani, yèyé oge. Aya Tijani, Aya Fẹ́mi mo kí ẹ. Aya Tijani, Aya Fẹ́mi Fẹ́mi. Aya Tijani, Aya Tijani. Yóò ti là mí sọ́pọ̀. Dòdòdò rẹ̀ mi. Ọlọ́run yá Jèhófà. Ọba lèmi lè ṣe ìwọ ló fi mí lọ́kàn balẹ̀ ìgbé kí n mọ̀. Alágbàmí bàbá wa gbàkóso. Aminat ló ní kí n sọ wípé ó máa fà sálátù ránṣẹ́ òye. Ó máa fà sálátù ránṣẹ́. Yèyé oge
yèyé òkè súnmọ́ mi níbí máa ti gbé dọ́là yẹn lọ o. Ó kàn níbẹ̀, ó kàn níbẹ̀, ó kàn níbẹ̀. Yèyé òkè. Àmínà súnmọ́ mi níbí nítorí Ọlọ́run Àyà Tìjání. Fẹ́mi, àyà Fẹ́mi ló ná mi lówó. Ó ní wọ́n máa fàṣà láti ránṣẹ́ òye. Wọ́n máa fàṣà láti ránṣẹ́. Nígbà tẹ ò jẹun gbàgbé, tẹ ò jẹun gbàgbé. Ẹ ṣètọ́jú Ṣákì olóríire. Wọ́n máa fàṣà láti ránṣẹ́. Ètì ẹ̀ ló ná mi lówó. Ọkọ Aminat. Ó yá Tijani, ẹ pariwo sókè. Tijani. Ọkọ Aminat. Tijani. Ó ti gbowó mi lé. Tijani. Ọkọ Aminat. Tijani. Ó gbowó dé. Tijani. Ó gbowó dé. Tijani. Ọkọ Aminat. Tijani. Ó yá sọ ṣubúra náà láì wọ ní láàánú lè láì láàṣàgbà fún ní láàyè. Láìlà ìlà. Láìlà. Láìlà. Tijani. Láìlà. Láìlà. Sódà. Aminat baby. Ìwọ́dà. Ẹ bá mi ṣètọ́jú ẹ̀ dáadáa. Bàbá Mohammed, Bàbá Mariam ló fẹ́ lójú agbo lọ́wọ́. Bàbá Mariam, Bàbá Mariam, Bàbá Mariam. Bàbá Mariam. Bàbá Mariam, Bàbá Mariam. Bàbá Mariam. Bàbá Zainab. Bàbá Zainab. Bàbá Zainab. Bàbá Mariam. wọ́n máa fàṣà láti ránṣẹ́ òye. Wọ́n máa fàṣà láti ránṣẹ́. Àwọn àfáà ló náwó Mohammed lọ́wọ́. Wọ́n sà. Wọ́n máa ṣàṣà láti ránṣẹ́ òye. Wọ́n máa fàṣà láti ránṣẹ́. Àgbọ̀yé. Nígbà tó ò jẹun gbàgbé, tẹ ò jẹun gbàgbé, tẹ ò jẹun gbàgbé mọ́ nílò. Àṣàṣì. Wọ́n máa fàṣà láti ránṣẹ́. Àgbáyé nítorí àgbáyé ló ní kí wọ́n sọ wípé aláwọ̀ wọn mọ́dún asálàtù wọn mọ́dún aláwọ̀ wọn mọ́dún asálàtù wọn mọ́dún kí ló sọ. Asálàtù asálàtù aláwọ̀ àgbọ̀yé asálàtù asálàtù aláwọ̀ mọ́dún lálá. aláwọ̀ wọn mọ́dún asálàtù wọn mọ́dún aláwọ̀ wọn mọ́dún asálàtù yé. Asálàtù asálàtù aláwọ̀ ọmọ mọ́dún. sẹ̀lẹ̀ àtù. Asálàtù asálàtù aláìlá. ọmọ sẹ̀lẹ̀ àtù. Láìlá ìlàlá. Muhammadu Rasulullah. Ọ̀yà láìlá ìlàlá. Muhammadu Rasulullah. Láìlá ìlàlá. Muhammadu Rasulullah. Ijó ẹ̀dá. Ẹ bá mi ṣètọ́jú bàbá Àìṣà olórí eyé mo máa ròde o àgbọ̀yé òkú ìnáwó mi. Àgbọ̀yé. Ó yá nítorí Tijani ó ní máa sọ pé yàsí 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 Yasi 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 yasi. Waduwe 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 waduwe. àmọ́ dùn wọ́n nù bàbá 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 èyí bàbá. tí mo wí yẹn. Ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni. ẹni bá mi gbọ́ mi o adé máa kà á lọ pé. Ọ̀rọ̀ ni o. ẹni bá wọn Ọ̀rọ̀ ni o. Ẹni bá mọ̀ ọ̀rọ̀ ni o. Adémọ̀ká wálé. Àmínà. Àmínà pépéré ń pè. nítorí Aminatu ẹ bá mi ṣètọ́jú ẹ̀ mo ní ẹ wo gèlè yẹ́yẹ́. Lórí àjí gbọ́tọ̀gbọ́. yé ṣàmájó máa yọ Àmínà lórí o májó máa yọ Aminatu ilẹ̀ wí Aminatu ilẹ̀ Aminatu. ilẹ̀ wí 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 Aminatu. ẹ pariwo dáadáa o Aminatu. ìgbọ́ Aminatu. ẹ̀rìn gbọ́ Aminatu. ẹ̀bẹ̀ dẹ̀ mọ́ Aminatu. Pẹpẹ dẹ̀ mú. ẹ̀bẹ̀ dẹ̀ mọ́ Pẹpẹ dẹ̀ mú. Àmínà Pẹpẹ dẹ̀ mú. Àmínà ẹ̀bẹ̀ dẹ̀ 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 Pẹpẹ dẹ̀ mú. Àmínà ló ní kí n sọ wípé máa gbọ́ Tijani bí ò bá tóró fún wa. Bí ò bá torogún wáyé.
wọlé dà òkùnkùn Mama yóò rú wọn ṣe ni. Bẹ́ẹ̀ni. My God, Aya Tijani, kí ló wí? Aya Tijani, kí ló wí? Aya Tijani, kí ló sọ? Aya Tijani, Yeah. Aya Tijani, Kí ló wí? Aya Tijani, Kí ló sọ? Aya Tijani. Yeah. Aya pariwo lọ́dọ̀, Aya Tijani. Mo ní béèyàn kan bá ń yọ lẹ̀dá òkùnkùn Mama yóò rú wọn ṣe ni. àwọn ìyá kan ló náwó lọ́wọ́. Gbogbo wọn pátápátápátá. Wọ́n náwó APC lọ́wọ́. Àwọn tèkìtì connection. Oya, ìlà OPC èyí tí o. Èkìtì tètè. Àfihàn òṣè olórí ẹlẹ́mọ̀ báròdé Aya Tijani ó yá gbọ́ ọmọ lọ́jọ́ ìbí o. Gbọ́dọ̀ ẹ̀jẹ̀ ojó thank you ẹ̀jẹ̀ ojó ẹ̀jọ̀ ẹ̀fún láyè ọmọ lọ́jọ́ ìbí o. Yẹ́bà happy birthday to you. Gbọ́dọ̀ give it show them give it show them. Thank you, oh, show them, give it, show them, give it, show them, give it. I mean, oh, baby, I don't have to I mean, oh, baby, oh, if I do that, I mean, oh, baby, oh, I mean, oh, so, no, baby, I mean, oh, baby, so, I mean, oh, baby, oh, I don't have to I mean, oh, baby, oh, I have to Amina baby o. Amina olórí mi. Amina baby o. Ó ní sọ mi ò bá tọrọ fún wa. Mi ò bá tọrọ fún wa. Ọmọ lọ́jọ́ ìbí ni oríire ni Ọlọ́run ló dá sí lọ́jọ́ ìbí. Ọba tó fún ẹ lẹ́mìí tó kẹ́ ẹ tó ṣe kẹ́ ẹ o. Ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ aráàlú ọba tó mú ẹdú dúpẹ́ máa gbọ́ nítorí ẹ mo ṣe kàn kó sí orí mo ní ẹrú dúpẹ́ o ẹrú dúpẹ́. Èmi kankan mo ní o èmi náà lọ́wọ́ kọ́ bó ṣe fún torí ẹ mo ṣe kọ́ ẹrú dúpẹ́ ẹrú dúpẹ́ àwa tó ṣe lóore làwọn ẹrú dúpẹ́. Ẹrú dúpẹ́ ẹrú dúpẹ́ kí ló sọ. Ẹrú dúpẹ́ ẹrú dúpẹ́ àwa tó ṣe lóore làwọn ẹrú dúpẹ́. Aminat ó yẹ kó sanwó orí yẹn o látọjú òun lọ ti fún mi ojú òun lọ ti fún mi wá. Mo ní ẹrú dúpẹ́ ẹrú dúpẹ́ Aya Tijani agbára Ọlọ́run o iwájú iwájú lọ máa fi tìrà létí Tijani iwájú iwájú lẹ ò máa lọ àdínkù owó àdínkù ọmọ àdínkù ilé ẹni títí ẹ̀ ti jóná kò máa ní kó lọ́mọ tiẹ̀ ẹrú dúpẹ́ ẹrú dúpẹ́ Aminat lórí ẹrú dúpẹ́ ẹrú dúpẹ́ ìwọ tó ṣe lóore kan ẹrú dúpẹ́ kí ló sọ. Ẹrú dúpẹ́ ẹrú dúpẹ́ ẹrú dúpẹ́ ẹrú dúpẹ́ àwa tó ṣe lóore làwọn ẹrú dúpẹ́. Aminat àdúrò nígbà o. Come on, graduate ẹ jọ̀wọ́ ẹ kú lọ́nà fún ẹ kú lọ́nà fún ẹ kú lọ́nà ẹ kú lọ́nà ẹ kú lọ́nà ẹ kú lọ́nà ẹ̀jẹ̀ ojú ọmọ lọ́jọ́ ìbílẹ̀ ni show them give it show them give it show them give it show them give it give it give it Aminat baby Aminat baby Aminat baby Aminat baby Aminat baby say you go down say you go down say you go down say you go down Aminat baby come for me now come for me now come for me now ẹ jẹ́ kó náwó ẹ jẹ́ kó náwó spend me the money.
ọmọ wọ́ọ̀sì nítorí Tijani kan bẹ̀ ẹ máa bọ̀ ẹ máa sanwó orin o alájà mẹ́kẹ́ sanwó ẹ̀ ẹ jọ ẹ bá mi pé alájì Tijani ǹjẹ́ béèrè kankan lọ́wọ́ alájì. Are you ready? 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 Oh yeah. Are you ready? Are you ready? Are you ready? Aminat, oh yeah, dá mi lóhùn, ó máa sọ wípé who is your guy? Now only me, my guy. See as you dey like me, ẹ jẹ́ kó sanwó, ẹ jẹ́ kó sanwó. I will never leave your side. I will never. I dedicate my time to you, my God. Hey, even though the road is long and so high, but you give my tea for life. Aminat, I say who's your guy? Now only we we know you so right. Hey, I will never leave your side. I will never. I dedicate my time. Give it to you, my God. Even though the road is hard, oh man, but it be my deep for life. Oh yeah, Alhaja won't have no more. Talopolo won't tell you Aminat, olóríire. Alhaja wọn ká kùrù mọ́ aya Tijani. Talọ̀pọ̀lọ́ wọn dẹrù bá o. Ẹ wo ọ̀nà tó ń ṣe bí ọ̀rá o. Àwọn ètò kò ń ṣe bí ẹran ṣẹ̀ráyé. Aminat. Àwọn ìṣàmọ́ àná gbogbo. Àbíbí sóló rẹ̀. Àbíbí sóló. Ẹ jọ̀wọ́ ẹ bá mi gbé bàbá ọ̀bẹ sókè. Àbíbí sóló rẹ̀. Aminat. Oya, ọmọge wa jó. Amina wa jó. Jóde. Amina. Ṣèkùtùkù bámbám. Jẹ́kọ̀mọ̀. Jóde. Thank you. Give it. Jóde. Amina wa jó. Ṣùkùṣùkù bámbám. Ẹni tó máa wú kó fẹ́. Ṣùkùṣùkù bámbám. Ẹni tó máa wú kó fẹ́. Ó yá wájú ìjò yìí ká bọ̀. Ọmọge wa jó. Wájú ìjò yìí ká bọ̀. Ọmọge wa jó. Ṣùkùṣùkù bámbám. Ẹni tó máa wú kó fẹ́. 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 Ọmọ tó bá mú kí ẹ o. Ẹni tó bá wú kó fẹ́. Ṣògòlògò bàbá. Ẹni tó bá wú kó fẹ́. Bóyá mo ní àjò tàná kúrò lára o. Ṣògòlògò báńkò, ṣògòlògò báńkò, ṣògòlògò báńkò. Àmínà mo ní mélòó kankan lè ra. Mo ní mélòó kankan lè ra. Tó lárọ̀ ń yọ̀ ń lẹ́nu ẹgbẹ̀gbẹ̀ mi o. Àná àjọkànná kúrò lára o. Ṣògòlògò báńkò, ṣògòlògò báńkò, ṣògòlògò báńkò ṣe. Bọ́sì! Nítorí Àmínà ẹgbẹ́jọ́ tuntun, ó ní kí n máa sọ wípé ìgbàgbọ́. Ìgbàkan ni wọ́n tún lè àkọ́kù. Kọ́bẹ̀! Fílẹ̀! Kọ́bẹ̀ yẹn! Kọ́bẹ̀! Kí! Ṣúdẹ̀! Ẹ̀ṣẹ̀ Alhaja. Ẹ̀ṣẹ̀ tọ́jú Alhaja fòdó. Olóríire onáwó Aminat lọ́wọ́. Alhaji Tijani. Ọmọ tó bá.
anybody kò ní dá fáwọn tó rò lẹ́pin anybody show them anybody tí wọ́n rí níbí anybody o show them ìdòwú ògbó id wọn kù ìdòwú òsì nílẹ̀ ọmọ ìdòwú ó ní ìgbà kan lè bí súnlẹ̀ àpọ̀kù ìdòwú ó ní wọ́n ti fẹ́ yìí wálẹ̀ ọlọ́run ló yìí sóò. ẹni tó lógo tẹ́lẹ̀ tó ń bó lógo rẹ̀ ọ̀rọ̀ èèyàn ló lè sọ ìbàjẹ́ èèyàn ló lè ṣe. ọ̀rọ̀ wa ló sọ wọ́n ní ibẹ̀ sí ọ̀rọ̀ wa náà ló padà tó wọn ká. àmínú ẹni ọ̀rẹ́ rà má fi ṣèbínú kó má fi ṣèbínú ẹni abínibí kan ń gbàdíyàn ẹ máa jó ẹ máa yọ̀. ẹni ọ̀rẹ́ dà má fi ṣèbínú kó má fi ṣèbínú ẹni abínibí kan ń gbàdíyàn ní òfin dàgbà máa tọ̀rẹ̀ jẹ́ pẹ́nìkan ò lè ṣe ìbàjẹ́ rẹ̀ lẹ́yìn rẹ̀ nìyó. Oya jẹ́ ìjà ẹ̀gbọ́n ìyá mi nàlá o. Ọmọ ladies, ọmọ ladies, together. Jẹ́ ìjà ẹ̀tàn sílé ọmọ nàlá o. Ọmọ Adékúnlé máa ń lọ́kùn rárá. Ilé ayé ò sí níbi tó wà yẹn mọ́. Eré tani sá ọmọ ti kọ̀ lọ́kọ́. Ọmọ máa jẹ ní ayé mi mọ̀ gbàrà. Mi ò gbà lọ́wọ́ ọ̀hún kọ́ máa bèbí bá mo ṣe tẹ pamọ́ṣẹ́ pé wọn ò rárá àwọn ọmọ ògbóró kọ́ wọn ò gbàmọ́ àwọn tó wọ́pọ̀ jù wọn kọ́ ò gbàmọ́ pé wọn lórí wọn nígbà wọn kú èyí tó wọn kọ́ wọn kọ́ ò gbàmọ́ wọ́n bá jẹ́ mi máa yé mi ò gbàmọ́ pé kò wọ́n yẹ máa mọ̀ ẹ̀kọ́. Ó yá ìgbà kan. Mama tó bọ̀, ó yá, ìgbà yìí lọ́la ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Olúwa lẹ́nu lẹ́yìn. Ókè, kíni mama tó bọ̀. Ọ̀rẹ́ akórèdé, ẹ ṣètọ́jú akọ́ládé mi o. Mama tó bọ̀ ló ń jó lọ́wọ́. Òlé kéré wọn ó yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kójó. Níjà. Jíjẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Àtúnpadà bọ̀ òkèèkè. Àtúnpadà bọ̀. Ẹ̀yin tèmi lẹ́gbọ́n tì. Àtúnpadà bọ̀. Ẹkún ìtọ́jú mi o. Àtúnpadà bọ̀. Ó yá àwọn tèmi ìjà bọ̀bọ̀ ló sọ. Orin tá a máa ń kọ́ kò lè lè ṣá. Àlùjọ ìjà bọ̀bọ̀ kò lè lè ṣá. Orin tí máa ń kọ́ kò lè lè ṣá. Orin tá a máa ń kọ́ kò lè lè ṣá. Bébí mo kí ẹ níbẹ̀. Àlùjọ ìjà bọ̀bọ̀ kò lè lè ṣá. Ẹ tọ́jú ọbí bọ́lá. Orin tá a máa ń kọ́ kò lè lè ṣá. Olórí eyé wọ́n kọ́ lọ. Àlùjọ ìjà bọ̀bọ̀ kò lè lè ṣá. Orin tí máa ń kọ́ kò lè lè ṣá. Orin tá a máa ń kọ́ kò lè lè ṣá. Àlùjọ ìjà bọ̀bọ̀ kò lè lè ṣá. Orin tí máa ń kọ́. Orin tí a máa ń kọ́ kò lè lè ṣá. Àlùjọ ìjà bọ̀bọ̀ kò lè lè ṣá. tí wọ́n bá gba àwọn olórin láàyè àní kúrò ń bí dọ̀la. ok ẹ ṣé o gbogbo àwọn professional àti unprofessional photographer thank you very much. Please let's 5 seconds to take all those pictures. There's this time for photographs quickly.
Ejo, me for 5 look by 5 p.m. Please. People are traveling. 5 p.m. Kati Kurumbi Abi. Show okay by 5 or 4:30. Quickly. Oh yeah. Thank you very much. God bless you. Eshew. God. Ladies and gentlemen, a round of applause for the celebrants of today. The celebrants first, celebrating our 40th birthday, celebrating the christening and the birth of our child and their child, and they are also celebrating their wedding anniversary today. It's a tripartite celebration. Shall understand what I'm saying? Tripartite. 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 Triple celebration. Yes. Benny. Today, ladies and gentlemen, a loud ovation and a round of applause for Alhaji and Alhaja Aminat Tijani. A round of applause, ladies and gentlemen. Alhaja Ogao. Lewa faraya mbeye. Wo ya Alhaja Krombe also Damina baby. Na wa titi baby wo. You can take the woman out of Ede. You cannot take Ede out of the woman. Tamina be to bẹ̀rẹ̀ sí ní ọmọ èmi gan fọ́ pé yé. Níwájú àwọn àfà. Àwọn àfà kọ́ lanu pé láìláìláìlá. Oh my God. A round of applause for her. It's an amazing time. Amazing time. I was so happy for you. You are blessed to be here. Àfẹ́ ṣe ń pápápá mo ti sọ fún wọn pé by 5 kàti kúrò níbí ẹjọ́ àwọn tó kọrin Toronto lọ ti wá èmi gan fúnra mi Agége ni mo ti gbọ́ ọ̀kadà wá. So 5 p.m. we should be going home. Quickly before we go, we just want to do a couple of things. First of all, I'd like just a few people to come out to say a few things about the celebrants. I'd like to call on Brother Mojid. She brother ni abi Afa. Brother ni. Brother Mojid. Brother Mojid. Baba Fasila. Baba Fatia. Exactly. Baba Fatia, Brother Mojid. A round of applause for him as he comes up. Oh yeah, oh yeah, my boy. Just to say a few words about Alhaja Aminat. It's just to say a few words about the celebrant. That's it. Eshu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba. Okay. Second face celebrant ni àbí audience. Okay. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba. Adúpẹ́ fún Ọlọ́run tó bá mú ọjọ́ ìníró lórí ọkọ àti ìyàwó Alhaji Murtada àti Aminat Tijani. Pẹ̀lú ògo Ọlọ́run ọjọ́ ti pẹ́ ilẹ̀ sì ti ta sí tí èmi àti wọn tí a ti di mọ́mọ́ra wa. Mo dẹ̀ bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí wípé àánú Ọlọ́run ó ń gorí ara wọn lójoojúmọ́. A bá wọn dúpẹ́ lórí ẹ̀mí wọn àti ọmọ wọn. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọmọ tuntun Shehu Aminat Tijani tí a ń ṣe némi ẹ̀ lénìí. Gẹ́gẹ́ bí wọ́n ní kí n sọ nípa àwọn ọkọ àti ìyàwó. Ọmọ mi celebrant ni ọmọ mi dáadáa ni. Ìgbà tí máa mọ̀ wọ́n ọ̀dàpá àti pọ̀ tó báyìí ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti pọ̀ dáadáa sí ń sìn.
adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ dáadáa ni celebrant yìí ni Aminat Tijani gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ọdúnọlá náà wọ́n pè Ọdúnọlá náà ni wọ́n pè àti ọkọ rẹ̀ Alhaja Aminat Tijani ọjọ́ ti rọ̀ ilẹ̀ ti fa mu lóríṣiríṣi ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo nǹkan ń lọ síwájú náà ni mo bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba iwájú náà ni a ó máa lọ so a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wá láti ọ̀nà jíjìn àti nítòsí láti wá bá wọn ṣe àjọ̀dún 40th àti naming ceremony àti 15th wedding anniversary adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nǹkan dáadáa náà báyìí lámàbára wa ṣe pẹ̀lú àlàáfíà àti ẹ̀mí gígùn so mo dúpẹ́ lọ́wọ́ ọkọ àtìyàwó wọn tí wọ́n fún wọn ní opportunity láti wá bá wọn láti identify wọn alhamdulilayi àwọn náà tún ní olùdarí iléeṣẹ́ Kiblatain tí a bá fẹ́ lọ sí hajj àti umura pẹ̀lú ògo Ọlọ́run ká bá wọn lọ aida ní state ilẹ̀ wa ní o àbí ní Canada mi báyìí gbogbo ẹ̀ ìrọ̀rùn náà ni Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ ní ìrọ̀rùn fún wa ẹ ṣé àdúpẹ́ o thank you so much. ẹ ṣeun sọ ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ẹ jọ̀ọ́. a ní kí ẹ̀gbọ́n kọ́kọ́ sọ 1 or 2 words about celebrant wọ́n ti fẹ́ gbaṣẹ́ MC mọ́ mi lọ́wọ́ wọ́n má dà pé wọ́n ò ní fún mi ní balance okay so a fẹ́ pé ní báyìí a fẹ́ pé èèyàn tó tún kàn ẹ jẹ́ ká ṣe lóní pápápá ìṣẹ́jú kan péré so we can move on to the next thing a round of applause for Alhaji Yakub Daddy Aisha. Alhaji Yakub ẹ bá mi pàtẹ́wọ́ fún ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún ẹ jọ̀ọ́. Aha. One minute, sir. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah rabbil alamin. So kí má bàa gba àsìkò púpọ̀ jù. Alhaja Aminat Tijani jẹ́ nìkan tí a ti mọ̀ra ń sìn yìí. Ilẹ̀ ti ta sí díẹ̀ a bẹ̀rẹ̀ láti Abosfield níbí náà ni àwọn ń gbé ní tòsí bí àwa ń gbé lẹ́yìn bẹ́ẹ̀ so bá ṣe ń bàbọ̀ nìyẹn tí Ọlọ́run tó wá ṣe ń kádàrá a tún wá lọ sí àdúgbò kan náà ibẹ̀ látújọ lánílé síta ń gbé ṣe rí Alhaja Aminat jẹ́ èèyàn kan tó ṣe pé tí ẹ bá lọ sí ọ̀dọ̀ èèyàn tó kóyàn mọ́ra ni èèyàn tó ṣe pé she is willing to help and she is she's dependable and she's reliable so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ ìní Ọlọ́run á jẹ́ kí wọ́n pẹ́ jù báyìí lọ Ọlọ́run á jẹ́ kí ilé wọn Ọlọ́run ò ní dàrú àárín àwọn àtọkọ wọn Ọlọ́run ò ní dàrú àárín àtàwọn ọ̀rẹ́ gbogbo wọn náà tí a wá àpẹẹrẹ pé èèyàn pàtàkì èèyàn tí èèyàn fẹ́ràn ni ó jẹ́ kí gbogbo wa sí wá ká fi wá síbí so Ọlọ́run á lọ rẹ̀ mí Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa assalamu alaikum. ó ju 1 minute lọ ẹ lò bí 30 minutes. ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn thank you so much sir. kó má dàí pé aṣojú ṣáájú àti pé àwọn ọkùnrin ká pé obìnrin ní báyìí àwọn ti Donald Trump mo fẹ́ pè báyìí Donald Trump àti kí ló ń pè Kalama àbí Kamala àwọn ló rán wọn wá láti orílẹ̀ Amẹ́ríkà pé kó wá ṣojú wọn bí báyìí ẹ jọ̀ọ́ ẹ bá fún wọn látẹ̀wọ́ Alhaja Badmus all the way from America a round of applause. Alhaja Mariam Raji all the way from USA. Alhaja Mariam Raji ẹjọ́ bá mi pàtẹ́wọ́ fún wọn ẹjọ́ àbọ̀ ti padà sí Amẹ́ríkà ni. Wọ́n sáré lọ mú kan nu mọ́tò ṣé ibà ni mọ́tò yẹn wà àbí New York. Ok ẹ̀yẹ ká sáré pé èèyàn kan kí wọ́n tó dé láti bí mọ́tò yẹn. Ok kí àwọn Alhaja Mariam tó dé láti
New York. Ẹ̀yẹ́ ká pé Alhaja Aminat. A round of applause for Alhaja Aminat. Ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn ẹ jọ̀ọ́, ó yá lórí kíákíá. Ìṣẹ́jú kan péré. Alhaja Aminat. Àbáwọn náà lọ mú nǹkan nu mọ́tò. Alhaja Shakurulai. Ó yá. Alhaja Shakirat. Èèyàn kan tí ó fara gba gbogbo nǹkan. Family wọn generally, they are very welcoming. They are ready to help whenever you need them, regardless of the time. And ní neighborhood wa máa sọ pé ilé wọn dàbí kàṣà níbi àbí community center. Mo ń lọ mo ń bọ̀ ní anybody at any time, even tó bá jẹ́ new ẹni tó ṣẹ̀ wọ̀lú, new immigrants tó bá débẹ̀, their door is always open. You are always welcome to take anything at any time, anything tó bá need. They are always there for you. So gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ilé wọn dàbí máa lọ máa bọ̀, ó dàbí àkìsàn. Àtàwọn ni, àtọkọ wọn ni, àtàwọn àbúrò wọn, àtàwọn parents wọn náà. Everybody, they are always there whenever you need them. They are ready to help. So I wish you long life and prosperity. And bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ ṣe máa ṣe. Ẹ má yí wá yín padà. Ọ̀rọ̀ mi nìyẹn ní ṣókí. Ẹ ṣeun. Wọ́n put me on the spot. Mi ò wá prepared. I wasn't ready for this. Kò ju bẹ́ẹ̀ náà lọ. Àwọn Donald Trump tó ń sọ̀rọ̀ náà wọ́n wà prepared. A round of applause fún ìyá 4. So for your information, Alhaja and Alhaji Tijani's house, what is officially Saudi Social Center under the Alberta province, admitting branch. So if you are a new immigrant, èmi ṣe dé lánàá ni, ṣe mo máa ní palliative àti settlement fund. My interact is fish entertainer. Okay, ṣé Alhaja Aminat ti padà? Is she back? Alhaja okay, Madam Ronti George. A round of applause for Mama Ronti George. A round of applause. Salam alaikum. Thank you all for coming here today. Oh my God, I'm so happy to see this day. Back in 2013, when I met Amina and that designer, back then we were in Abbotsfield. I was pregnant. She used to be my working body. Since then, it's been almost 10 years now. I want to thank God for our life. Thank God for our family. We were there when we thank God. Alhamdulillah for all the great things that's happened in their life. The agency, the daycare, we started when things were, we thank God. I just want to say I thank God for our life. Allah has been so great to our family. You know, if I start talking, I won't leave here today, guys. You know, it's been great. You know, I want to thank God for our family, our husband, the kids. Life, Canada has been good to us. You know, for all these great people being here today. You know, Tabglabi, Kiblatel to the world, eh? Thank you all for coming. You know, I want to say, Bismillah, unto their life. Alhaja Aminat, you know, in making. A round of applause for Alhaja Yellow. Fònẹ́ lọ́ fi ń pe kéwú. Ẹjọ́ Alhaja Alimsin, ẹjọ́ ẹ máa wá note wọn lẹ̀ bí a kọ́ ṣe follow up fún wọn. Because bọ́ọ̀ yẹn ń pe àwọn ọ̀rọ̀ yẹn. Salam alaikum warahmatullahi. Okay. Ní báyìí, okay, ó dà pé àwọn
àwọn tí ó lọ mú kan nínú mọ́tò nínú New York wọ́n ti padà wọ plane day. Ladies and gentlemen, round of applause for Alhaja Badmus. Alhaja Mariam Raji, mo ti pò pọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wá àmàlà, ó dà pé bí ti ń pa mí. Tẹ́bí bá ti ń pa mí, mo máa ń ṣe bẹ́ẹ̀. Alhaja Mariam Badmus, all the way from the United States of America. Ẹ bá mi pa àtẹ́wọ́ fún wọn, ẹ jọ̀ọ́. Ẹ bá mi ṣá wọn látẹ́wọ́, ẹ jọ̀ọ́, kò easy. Ó ti wà ń bẹ̀, àní mo ti ń ṣìrànràn, ibi ti ń pa mí. Okay. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله رب العالمين. We are so grateful today. I want to say a little thing about my big sister, Alhaja Aminat Tijani International. Ìyàwó Amir Kiblatain. First of all, I'm going to say thank you, Allah, for making this happen. And we're so grateful to Allah. And I want to say a big thank you to Daddy Zainab. We're so grateful to you. Tí kò bá sí ẹ̀yin ni kò ní sí gbogbo eléyìí. We truly appreciate you. Ọlọ́run á túbọ̀ máa gbé ọwọ́ yín sókè. Èṣù òdẹ níyà ẹ̀yin méjèèjì. Èṣù bí ọ̀rẹ́ ọ̀tá bí èṣù àbíbà lọ yín sọ. Wọn kò ní wà rí ẹ̀yin méjèèjì. Èèyàn dáadáa ni sista mi Aminat. Èèyàn dáadáa ni wọ́n. Wọ́n jẹ́ èèyàn tó jẹ́ pé everybody cherish nínú family. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé àdífín ṣeré. Wọ́n jẹ́ èèyàn tó kó everybody mọ́ra. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé wọ́n máa ń try láti so okùn ẹbí. Wọ́n fẹ́ kí ẹnìkankan ní ìkùnsínú síra wọn. So adúpẹ́ fọ́lọ́run, and we are so grateful to Allah fún ọjọ́ tèmi tó bá wa ṣe nírọ̀rùn. And I want to say a big thank you to everyone for coming out here today. We truly appreciate you. Jazakumullahu khairan. Assalamu alaikum wa rahmatullahi. Ẹ ṣé gan, thank you so much. Alhaja Yankee. Fòní àwọn Amẹ́ríkà máa ń pọ̀ gan. Àwọn tó wà ń bí wọ́n sọ fún first of all, thank you so much. Okay, ní báyìí ẹ jẹ́ ká pe Alhaja Modinot. Alhaja Modinot, ó yá lóní pápápá, ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ̀ ń bá Alhaja ẹ fẹ́ kọ́ wọn lẹ́yìn. Ẹ̀yin tó mọ̀ ni ló ń ṣe ni o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Takbir. 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 First of all, I would like to thank Allah for making today possible. I just have a little bit to say about the celebrant and her husband. I met Alhaja Amino and our Amir last year, January, February, when I started attending NASFAT. I was new to Edmonton. They took me in like a sister, like a friend. As you see both of them, they are my confidant. I will call both of them brother and sister. They are very kind, very nice, and mashallah, look at how many people turned out today to celebrate them. That really says a lot. If you have any problem personally, professionally, you're looking for somebody to talk to, they will pick up your phone, mashallah. I just want to use this opportunity to thank you for accepting me into your life, for always being there, and also Alhaja Amina for always being my dance partner. I really appreciate that. And I also want to thank everybody for coming out to celebrate
these important people. I really hope that we all have a great night, and whenever it's time for all of us to go home, to have a safe journey home. Thank you very much, and Salamu Alaikum wa rahmatullahi wa barakatuh. Esheun Alhaja Molina, thank you so much. Last but not the least, I would like to invite Madam Kemi Aluko to say a few words about the celebrants quickly. Ìṣẹ́jú kan ni mà. Àwa nìyẹn. Yes. So, my husband and Alhaji, they happen to know each other back home from Nigeria. They happen to did their immigration, immigration something together. So they went to Ghana together. They did everything. Then when they came here before we came, so when we came, they happened to accommodate us. They are a very good family. I will never forget them at all. So they accommodate us. They did everything we could to settle down in this Canada. We cannot even write any story of this Canada without them. They are a very good family friend to us. Ever since then, along they wọ́n ṣe dáadáa sí wa, àwa náà ṣe dáadáa sí wọn. So, and to cut the long story short, we are from the same place. She's a very good wife. She knows how to deal with our Ekiti people. So she's our wife, and she's a very good, very accommodating, very hospitality. I give that to you, Aminat, Alhaja Aminat. God bless you. Òyìnbó àwọn honourable yẹn máa ń pọ̀ gan. Ọlọ́run ọba ọ̀, ẹ ṣeun. Okay. All right. Ní báyìí, kò sí èèyàn bá ṣe mọ àwọn alájà tó, kò sí èèyàn tí ó lè mọ àwọn alájà tó àwọn ọmọ wọn tí wọ́n finú ara wọn bí tí wọ́n ń gbé pẹ̀lú wọn. So ladies and gentlemen, I'd like to invite the kids of the celebrants. A round of applause, please make some noise and encourage these children. A round of applause for Zainab and Aishat Tijani. Make some noise for them, ladies and gentlemen. Igoyi Leo, Professor Aishat, oh yeah. Assalamu alaikum. My name is Zainab Tijani, and I'd love to tell you about my mom, since I'm the firstborn and I have known her for the longest, Aisha and Muhammad. To begin, my mother is kind and she's extremely funny, always has me on the floor, and she is also a storyteller. She would tell us stories about me in Nigeria when I was first born. Immediately, I was raised around community, around my aunties, my uncles, and my grandparents, always reminding me and my siblings where we came from, and to be proud of our roots, and to be proud to be Nigerian. She would never make any day a bad day, just like today. Thank you, everybody, for coming and celebrating my mommy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum, everyone. I'm Aisha Tijani and I'm 10 years old, and I want to say a few things about someone that I love dearly, my mom. Mom, you are the best mom in the whole world. I don't know how you do it, but you always know when I need you. Like if I'm sad or I'm scared, you are always there to comfort me. You always make everything better, no matter how many times we argue or how many times you scold me.
I still know that you will always be there for me no matter what. For all the times I forget to say thank you, or for all the special things you do, I'm here to say thank you and that I love you. I love you for the way you listen to me. I love you for the way you support me. And I love you for the way you teach me my rights and wrongs. There is nothing in this world that can make me stop loving you. For the past 5 years of my childhood, like me being a child, I have never realized that I have a caring mother because some people don't have one. And I'm very lucky to be standing here right now looking at you as I say this. Having a mother isn't just to have fun with them, it's to make memories, long-lasting ones, ones that can't leave my mind. Or some memories that are very faint but that you can still remember them. One of my best memories with my mother is when she was riding on my hoverboard and me and my cousin's sister, Zainab, were making sure she didn't fall. It was very funny and I can't get it out of my mind. Also, another memory that comes to mind is when my mom would be cooking in the kitchen and I would be her little assistant. I have one more memory that comes to mind. It is when I went for my first running club race and my mom was screaming out of her seat my name and being so supportive even though I didn't place top 3. These are the types of memories I want to make with you for the rest of my life and in the afterlife. With that being said, Mom, I love you. There has to be a different word than love to describe how much I love you. My goal was to make you cry, so I'm hoping that you're tearing up right now. Happy 40th birthday, Mom. I'm thanking you for all the love you have given. One last thing, Mom. We have a birthday gift for you. Okay. So Aishat and Zainab want to dance with mommy briefly. Ẹ ti bẹ̀rẹ̀ sí ní pop. Ẹ ti ṣiṣẹ́ tán ẹ ti ń pop ẹni sí ó ga o. Ó pọ̀ o. Okay. Aisha and Zainab, do you want us to join you here so you can dance with mommy, or you want to dance with mommy alone? You're dancing with mommy, right? Okay, brave. Sound grill.
Okay. All right. Zainab, Aisha, and their friends want to do choreography. Abi, àwọn ọmọ bọ̀tì, Afrobeat, loving shape choreography. One day called loving shape choreography. All right. Okay, so ladies and gentlemen, watch and enjoy. Sound drill, hit me. Keep your money to bambo. Look, la malo. People saga yato. Baby, power, me right again. Rabajo. Uche lucha, kushe woni bebenu. Vanessa, ebele muke buju. Yeah, isi meda. Lolo, asu keri, bambo mete majuko uti dodo. Super extravagance, lomo imi la shake medo. Baby, you catch my feelings, I'm getting weaker. You shock my head like Ghana. This your booty, how you from Ghana? Come on, look me, come on, now, yeah, my shit, come on. This your booty, fit to Jawa, yeah, what that is, but the effect in Chiwa, yeah, into your other. Come on, look me, my dance.
yọ́nú sí mi obìnrin yẹn yọ́nú sí mi gbogbo ẹni bá yọ́nú sí mi o ó ṣọ́jú ìyọ́nú ọlọ́run ọba 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 òun lẹ́lẹ́ máa rí àánú mo rí gbà adé orí ọ̀kìn àánú mo rí gbà adé orí ọ̀kìn èmi jáyé orí mi adé orí ọ̀kìn kí dẹ́ ṣe mí mọ̀ ọ́n ṣe adé orí ọ̀kìn kí má dẹ́ ṣe mí mọ̀ ọ́n ṣe adé orí ọ̀kìn àánú mo rí gbà adé orí ọ̀kìn ọmọ aládé àlàáfíà adé orí ọ̀kìn àyìndé ọmọ aládé àlàáfíà adé orí ọ̀kìn ìran ẹ̀yà kìnìún Júdà adé orí ọ̀kìn gbòǹgbò ìdílé Jésè adé orí ọ̀kìn àánú mo rí gbà adé orí ọ̀kìn ọlọ́lọ́gbòkò fọ́lẹ̀ adé orí ọ̀kìn ọlọ́lọ́gbòkò fọ́lẹ̀ adé orí ọ̀kìn kì í ṣe fẹ́yẹ kẹ́yẹ adé orí ọ̀kìn kì má jẹ́ iṣẹ́ fẹ́yẹ kẹ́yẹ adé orí ọ̀kìn ọmọ Síkírù Àyìndé Barrister adé orí ọ̀kìn Síkírù Àyìndé mo ń jẹ́ṣẹ́ tó rán mi o adé orí ọ̀kìn lórí eré fújì adé orí ọ̀kìn mo dẹni bàjẹ́ ọ̀tọ́run adé orí ọ̀kìn mo dúpẹ́ orí mi adé orí ọ̀kìn. Your waist, all I want is your waist, all I waist, your waist, all I want is your waist, all I waist, your waist, all I want is your waist, all I waist, your waist, all I want is your waist. Mpoeto, mpoeto, picoeto, picoeto, mpoeto, mpoeto, picoeto, picoeto. My waist, all you want is my waist, my waist, my waist. You want my victory, my waist, my waist. All you want is my waist, my waist, my waist. You want my victory. Let's see. Bóyá mo ní farabalẹ̀ farabalẹ̀ kó mú jó farabalẹ̀ farabalẹ̀ kó mú jó. Farabalẹ̀ farabalẹ̀ kó mú jó Aminat. Farabalẹ̀ farabalẹ̀ kó mú jó. 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 Ajọ́ tàná kúrò lára o. Ṣòkòlò báńgò, ṣòkòlò báńgò, ṣòkòlò báńgò ṣe. Ó yá sísí mi fàtí bọ̀m̀bọ̀m, fàtí bọ̀m̀bọ̀m, fàtí bọ̀m̀bọ̀m. Aminatu, ó ní sọ wípé ẹ̀wòrè ọjà olówó jalolo jalolo. Ẹ̀wòrè ọjà olówó jalolo jalolo.
Oya mo ní Àmínà wá jó. Aminat mo ní kó wá jó. Aya Tijani súnmọ́ mi níbí. Ṣùgbọ́n bámbá mo tí ìrànwọ́ ẹ̀ jẹ́ ṣá ẹ̀jẹ̀ kó ṣá ẹ̀jẹ̀ kó nà ẹ̀jẹ̀ kó bó kọ́dà kí ló dé. ẹ̀jẹ̀ kó ká. Ọmọ ọlọ́jọ́ bí mo wọ́n láàkì star yẹn. Give them, show them, clear the road, clear the road. Ṣùgbọ́n bámbá. Give them, show them the way. Jẹ́ kó mọ̀, okay. Give them, show them. Ẹni tó bá wúkọ́ bẹ́. Ó yá wájú ìjò yìí ká bọ̀bọ̀. Ọmọdé wájú. Wájú ìjò yìí ká bọ̀bọ̀. Àmínà wájú. Thank you. Àmínà wájú. Ó yàtọ̀, ó yàtọ̀, ó yàtọ̀. Àmínà wájú. Yẹ́bà, yẹ́bà, yẹ́bà. Àmínà wájú. Ṣokoṣoko máa ń bá. Ẹni tó bá wúkọ́ bẹ́. Ṣokoṣoko máa ń bá. Ẹni tó bá wúkọ́ bẹ́. Ṣokoṣoko máa ń bá. Ẹni tó bá wúkọ́ bẹ́. Torí kò tán síbẹ̀ o. Ìdánlọ lórí kàmẹ́ta ìdánlọ. Ìdánlọ lórí kàmẹ́ta ìdánlọ. Àmínà orin tí mo kọ lẹ́ẹ̀kan máa tuntun kọ wípé máa gọ́ èké ní pẹ̀lú. Èpè ní òpó lè dàdídà ní yòókù rẹ̀ o. Alájọbí ní òpó ẹni tó bá dalẹ̀. Ọ̀rẹ́ máa dalẹ̀ o. Ọ̀rẹ́ máa dalẹ̀ o. Ẹni bá dalẹ̀ abọ́lẹ̀ lọ. Ọ̀rẹ́ máa dalẹ̀ o. Ìràkìtà ò dọ́là. Ká ṣiṣẹ́ bí ẹrú ìyẹn ò dá kọ́kọ́. Wo dogun lè ní wo dọ̀gbọ̀n ló gbọ́dọ̀ ná o. Gbogbo lọ́wọ́ orí. Gbogbo jẹ́ tí mo bá ṣe olúọba ní báríkà sí o. Ó dá ẹ̀tún mi nílẹ̀ jẹ́ ń gbọ́. Ẹ̀rù ti ewé àbí o. Ewé tún lè dé. Ìtún ló ní kí n tún ṣe. Ìfà ló ní kí n fa àwọn mọ́ra. A kì í bínú ogun àtàrí. Ogun méjì ọ̀ka bàbá. Ogun mẹ́ta ọ̀ka wàṣẹ. Kébì! Orí ló túmọ̀ ẹnu. Gbogbo ọ̀nà ló túnà ẹsẹ̀. Ìmọ̀ tún ìmọ̀ já. Ìmọ̀ ìgẹ̀lẹ̀ wọn kì í dàlẹ́. Tọ́mọ lọ gẹ̀lẹ́ mọ́. Wọ́n fi jóyè ẹlẹ́mọ́. Tọ́mọ lọ gbẹ̀fẹ̀rẹ̀. Wọ́n fi jóyè ẹgẹ̀gẹ̀. Tọ́wọ́ wọn bá tẹ̀gí. Wọ́n fi jóyè alárẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀. Wọ́n wá lọ jẹ mọ́. Ẹ̀mọ́ olóko jẹ. Wọ́n pa Akíntọ́lá. Akíntọ́lá ọmọ. Wọ́n pa Akíntọ́lá. Ọmọ àkàkàmúga. Wọ́n pa Akíntọ́lá. Ọmọ ọgọ́ ìdè. Bákàrè súnmọ́ mi níbí máa ń lọ o. Bákàrè olùkódù fèrè. Ajá tó lóró dé ọdún. Tó bá ṣe pé tiẹ̀. Tó bá ọmọ tó yọ sí. Ọmọ tó bá ṣe pé tiẹ̀. Tó bá ń darí jọ wí. Àkèrè ní ikú bọ́wọ́. Ókè ọwọ́ ti ṣì ní bá gbé. Àgbẹ̀tì ló máa ń pè. Tora yóò ti dayọ̀ ìwúrẹ́. Ọlọ́run dákun má padà lẹ́yìn wa. Ọlọ́run dákun má padà lẹ́yìn wa. Ẹ̀yin tèmi lẹ́nu mọ́tì ẹ máa gbọ́ mo ní máa gbọ́. Ìrèdè ooo. Jẹ́mi ẹ ṣe Jẹ́mi kẹ́kẹ́. Mo ní máa gbọ́ ìrèdè ooo. Jẹ́mi ìyá bọ̀bọ̀ ló lédè. Ìrè wọn lédè. Ọmọ mi ti wọn ló lédè o. Gẹ́gẹ́ máa gbọ́, adé orí òkìkí ṣe bẹ́yẹ̀ bẹ́yẹ̀.
ọmọ mi ti ràn lóhùn péré ìrè wọn lédè ọrùn mi dùnú. Kẹ̀kẹ́ mò ń wọ̀ Aminat. Oya jabadaba dibede. Lẹ́lẹ́lẹ́lẹ́ àti rírè ká. Wọ́n fẹ́ kéèké. Àlùjọ ń bọ̀ lórí ẹ̀fẹ̀tẹ̀ o. Mo kó wá láti Toronto. Ó fẹ́ lára mi o. Lóní kẹrẹ́wù. Lẹ́lẹ́lẹ́lẹ́ kẹ́kẹ́ 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 kíbẹ̀ kẹ́kẹ́ 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 kẹ́kẹ́. Kẹ̀kẹ́ owó, kẹ̀kẹ́ ọlá, 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 kẹ̀kẹ́. O ti rí ìgbà, o ti wà nínú olówó, o ti wà nínú olówó. Give them, okay, give them. Kẹ̀kẹ́ wọn, ẹ pariwo sókè. Kẹ̀kẹ́ o, kẹ̀kẹ́ ló lò lọ́wọ́. Kẹ̀kẹ́, ṣóòdù, àti wà nínú olówó. Àti wà nínú olówó. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gba máìkì ọwọ́ Redeem ẹ jọ̀ọ́. Ẹ bá mi gba máìkì ọwọ́ ẹ̀ kẹ́ bá mi ship ẹ̀ sí Toronto. All right, so friends abi fantastic families. Where is Aisha and Zainab? Please help me look for Aisha and Zainab so they can take pictures with daddy and mommy. Friends, oya àwọn Alhaji, àwọn Alhaji Alimsin and all the Alhajis. Alhaji Alimsins and all our Alhajis and Alfas from everywhere. Oh yeah, please, quick, let's make it snappy. We have about 5 more minutes to take pictures, then we go to dance. Ó ti pẹ́ tá ti ya picture secondary school class. Kò mọ́ra mọ́. Say cheese. Okay, quickly. That's it. You've got it, right? Okay. A knife with that. That's the cutting, not carrying it. That's the knife is like hand fan. Smile. Fantastic. All right, so hey. Ẹ má jẹ́ kí iná Ọlọ́run jó yín láṣọ o. Just hold on. Redeem farabalẹ̀ máa wọ̀ ọ́ fẹ́ play happy birthday ní ẹ farabalẹ̀. Okay, so just the celebrant, the husband and the children. Celebrant, husband and children. Right now we're going to play the happy birthday song. If you don't understand or you don't remember the song, ẹ kàn máa jẹnu. So sound drill.
1, 2, 3. Happy birthday to, or do you want to play it? Happy birthday to you. Then to have a world party on the day you came to be. Happy birthday to you. Happy birthday to you. No name, ide bono. Happy Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. I just never understood how a man who died for good could not have a David Wood. He said, Why this is gonna be like cannabis smoke? Now you go smoke with this one. Oh. just because some cannot see. Ah, wow. Person go reach out now, person body go start to smell of firewood. Dance, dance, dance. Don't worry, you can't touch it. Happy birthday to you. Happy birthday to you. Aisha, where are you? Aisha Tijani, wherever she is, please let her come into this hall right now. Aisha, you ain't dancing. Are you scared of the fog? Alhaji is being romantic. Romantic Alhaji. Hey. Hey, Opo. Ẹ má lọ yí Alhaja lápá o. Okay, that's it for the Alhaja, you ready to down Lamborghini? Let's go, bro, let's go. Oh yeah. Hey, reverse. Alhaji, bọ́jọ́ reverse kọ́ yíyẹ o. Bọ́jọ́ reverse, ẹ má kọlu mọ́tò. Hey. Everybody come join them, let's go. Everybody come join them. Everybody go, come on. Oh yeah, let's do roller coaster right now. Hey. Are you ready to dance, Kelewu? Everybody put your hand like this. Go there, let's go there. Everybody go to the back. Sound grill. Play it again. No, I want to be by again. Sound grill. Again, play it again. Are you ready now, everybody? Your left hand like this, here. Your left hand on your waist. Are you ready? Your left hand on your waist. Oh yeah, Ben, like this. Are you ready? Can you see me now? Like this? Oh yeah. 1, 2, 1, 2, 1. Oh yeah.
Oh yeah, to that side. You can go outside the hall. Enter the basketball. Hey, oh yeah. Hey. Hey. Let's go, let's go, brother. Oh yeah, everybody, let's go round. Hey. Round. Roll up. Oh yeah, Pijo go. Hey. Oh yeah, Sojo go. Hey. Oh yeah, that's the sound. Hey. Lagadi. Ẹ má kọ̀ sójú ọ̀pọ̀ ń bẹ̀ yẹn o. Ibi bá ń ṣe oṣù bí o. Hey. Oh yeah. Everybody put your hands up. Everybody put your hands up. Everybody put your hands up. Hey. Keleu.